A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Adájọ́ Abíọ́lá Ṣọládọyè láti ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ẹ̀sùn ìfipábánilò Ìkẹjà Special Offences and Domestic Violence Court tún ti rán Dámilọ́lá Ọmọjọlówó ẹni ọdún 22 lọ ẹ̀wọ̀n gbére látàrí wípé ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọbìnrin ọmọ ọdún 14. Ọmọjọlówó ni wọ́n fi ẹ̀sùn oníkókó kan kàn wípé ó fi tipátipá ní àjọṣepọ̀, ṣùgbọ́n tí ó ṣe àwárí wípé ọ̀rẹ́bìnrin òun ni ọmọ náà. Ìwà yìí tako ìwé òfin ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n ó bẹ̀bẹ̀ wípé òun jẹ̀bi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abánirojọ́ AR Abọ́ládé, afẹ̀sùnkàn ṣe ẹ̀ṣẹ̀ yìí láàrin oṣù kẹfà ọdún 2022 àti oṣù keje ọdún 2022 ní ojúlé kẹta òpópónà Church Street, Ajégúnlẹ̀, Ojúnà, Ìkòròdú, ìpínlẹ̀ Èkó. Abánirojọ́ fi kún un wípé oṣù kẹjọ ọdún kan náà ni àṣírí tó tú lẹ́yìn tí afẹ̀sùnkàn fún ọmọdébìnrin yìí ní tábúlẹ́ẹ̀tì lò, ní èyí tí ó yọrí sí dída ẹ̀jẹ̀ lára kí wọ́n tó gbé e relé ìwòsàn. Afẹ̀sùnkàn gbà wípé lóòótọ́ ni òun bá a ní àjọṣepọ̀, ṣùgbọ́n òun kò fún un lóògùn kankan lò. Nínú ìdájọ́ rẹ̀, adájọ́ Ṣọládọyè ní ọmọdé tí a mọ̀ sí máínà ò lè gbà kí wọ́n bá a ní àjọṣepọ̀. Ẹ̀sùn kan ṣoṣo tí ilé-ẹjọ́ ṣe ìdánimọ̀ rẹ̀ ní ìbálòpọ̀. Lórí wípé ó fún un lóògùn lò kò sí nínú ọ̀rọ̀. Níwọ̀nba ìgbà tí ẹ̀sùn ìbálòpọ̀ ti jẹ́ ẹ̀sùn tí ó pọn dandan láti mú ìjìyà dání, fún ìdí èyí ni ìwọ Dámilọ́lá Ọmọjọlówó yóò ṣe lọ ẹ̀wọ̀n gbére fún ẹ̀sùn ìbálòpọ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé òfin ìwà ọ̀daràn ẹsẹ̀ 137 ti ìpínlẹ̀ Èkó fún ọdún 2015, kí wọ́n sì kọ orúkọ rẹ̀ sínú ìwé àwọn tí ó fi ipá báni lò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ Simon Lalong ti pe ìpàdé pẹ̀lú adarí àjọ òṣìṣẹ́ bí ìyanṣẹ́lódì jákèjádò ṣe bẹ̀rẹ̀ lónìí. Ìròyìn jábọ̀ wípé àwọn adarí àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò ni wọ́n ń retí níbi ìpàdé tí yóò wáyé lónìí. Ẹnìkan tí ọ̀rọ̀ yìí kàn ni ó sọ eléyìí fún akọ̀ròyìn. Lánàá ni àjọ òṣìṣẹ́ pàṣẹ fún gbogbo àwọn tí ó wà lákàtà wọn láti jọ̀wọ́ gbogbo iṣẹ́ bẹ̀rẹ̀ láti òru mọ́júmọ́ ọjọ́ 14 oṣù kọkànlá ọdún 2023. Ààrẹ àjọ olókoòwò Festus Osifo sọ eléyìí nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá. Osifo ní ìyanṣẹ́lódì yìí yóò wà títí di ìgbà tí ìjọba ní gbogbo ẹ̀ka bá dìde sí ojúṣe wọn. Ó ní bákan náà ni àwọn ṣe fẹ́ fi ìyanṣẹ́lódì yìí ṣe ìfẹ̀hónúhàn sí bí wọ́n ṣe lu ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero pẹ̀lú àwọn adarí mìíràn níbi ìpéjọpọ̀ tí ó wáyé ní ìlú Owerri, ìpínlẹ̀ Imo ní ọjọ́ 1 oṣù kọkànlá àti àwọn ẹ̀sùn mìíràn tí wọ́n fi rọ̀ ní ìpínlẹ̀ Imo. Ajaero ní ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú síwájú ìfẹ̀hónúhàn tí ó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Imo. Gẹ́gẹ́ bí adarí ìròyìn fún àjọ NLC Benson Upah ṣe sọ, bí ó tilẹ̀ jẹ́ wípé ọlọ́pàá sẹ́ ẹ̀sùn yìí, wọ́n ní àwọn kan fi pamọ́ láti dáàbò bò ó lọ́wọ́ àwọn jàǹdùkú tí ó fẹ́ ṣe ìkọlù sí i. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma fi ẹ̀sùn kan àwọn adarí àjọ òṣìṣẹ́ wípé wọ́n ń dá sí ọ̀rọ̀ òṣèlú. Lẹ́yìn èyí ni àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò kọ lẹ́tà sí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tó kù bíi ẹgbẹ́ olùkọ́ iléèwé gíga, ẹgbẹ́ òṣìṣẹ́ mọ̀nàmọ́ná, ẹgbẹ́ olùkọ́, ẹgbẹ́ òṣìṣẹ́ ilé-ẹjọ́, ẹgbẹ́ òṣìṣẹ́ iléèwé gbogbonìṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síwájú ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè. Bí wọ́n ṣe kàn án pa nínú lẹ́tà ọ̀hún wípé kí gbogbo wọn fi ọwọ́ sowọ́pọ̀ gùnlé ìyanṣẹ́lódì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò gómìnà lábẹ́ àsíá People's Democratic Party (PDP) nínú ìdìbò ọjọ́ Àbámẹ́ta tí ó wáyé ní ìpínlẹ̀ Kogi, Dino Melaye ti fárígá wípé ìdìbò kò wáyé ní ìpínlẹ̀ Kogi. Melaye sọ eléyìí nígbà tí ó ń sọ ìdí tí ó ṣe kọ̀ láti dìbò ní ọjọ́ Àbámẹ́ta. Nígbà tí ó ń farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Melaye sọ wípé bóyá òun ń dìbò tàbí òun kò dìbò, èyí kò túnrun kankan. Melaye ní ó ṣe
Melaye ni ó ṣe ipò kẹta bí Usman Òdodo láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ṣe gbégbá orókè. Nígbà tí ó ń fèsì sí àbájáde èsì ìdìbò, Melaye ní ọ̀rọ̀ lórí ìdìbò kò lọ pẹ̀lú ìlànà òfin nítorí àwọn mìíràn á máa gbégbá orókè láti inú ọgbà ẹ̀wọ̀n. Ó ní òun kò fẹ́ sọ̀rọ̀ nípa ìdìbò, ṣùgbọ́n kò sí ìdìbò ní ìpínlẹ̀ Kogi ní ọjọ́ Àbámẹ́ta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olùbádámọ̀ràn pàtàkì fún ìjọba àpapọ̀ lórí ààbò, Nuhu Ribadu ti sọ wípé ọ̀wọ́ngógó tí ó tàn ká orílẹ̀-èdè wáyé látàrí wípé ìjọba Ààrẹ Bọ́lá Tinubu kò rí nǹkan kan jogún nínú àpò ìkówósí ìjọba àpapọ̀ nígbà tí ó gorí oyè ní oṣù mélòó sẹ́yìn. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ ọlọ́dọọdún fún àwọn agbèfọ́ba tí ó wáyé lánàá ọjọ́ Ajé, ni Ribadu pe àkíyèsí sí ìṣòro tí àìsówó ti dá sílẹ̀ tí ó ń ní ipa lára ìṣúná, ṣùgbọ́n ó wá fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé ìjọba àpapọ̀ ní i lọ́kàn láti pèsè àmójútó tó péye fún ẹ̀ka agbèfọ́ba. Bákan náà ni ó fi dá wọn lójú wípé ìjọba kò ní sinmi títí wọ́n á fi yanjú ìṣòro ààbò tó ń kojú orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ti ké sí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ díje níbi ìdìbò tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta ní ìpínlẹ̀ Imo wípé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú òun láti gbé ìpínlẹ̀ lárugẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà, ó ní àwọn wọ̀nyí kò pàdánù, àwọn ará ìpínlẹ̀ ni ó gbégbá orókè. Uzodinma láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ni ó nawọ́ ìfẹ́ sí àwọn tí ó bá figagbága lọ́sàn-án àná ọjọ́ Ajé nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀. Sínétọ̀ àná yìí ni ó jáwé olúborí tako àwọn bíi Samuel Anyanwu láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti Athan Achonu láti Labour Party. Uzodinma sọ ọ̀rọ̀ wọ̀nyí lẹ́yìn tí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) kéde rẹ̀ gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò gómìnà ọjọ́ Àbámẹ́ta. Bí a kò bá gbàgbé wípé ilé-ẹjọ́ tó ga jùlọ ni ó kéde Uzodinma gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò gómìnà bí ó ṣe yẹ àga mọ́ Emeka Ihedioha nídìí láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Uzodinma ní àṣeyọrí òun wá láti ọ̀dọ̀ Ọlọ́run nítorí òun náà ni ó mú òun ṣe àṣeyọrí nígbà àkọ́kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ké sí ìjọba ìpínlẹ̀ láti pèsè ààyè kí wọ́n lè ríbi kọ́ ilé gbígbé fún àwọn tó kù díẹ̀ káàtó àti àwọn aláìlágbára ọmọ orílẹ̀-èdè. Permanent Secretary Iléeṣẹ́ Ìjọba fún Iṣẹ́ àti Ilé Mahmuda Mamman nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìpàdé 12 fún ìgbìmọ̀ alámòójútó ìdàgbàsókè ìgbèríko ní ìpínlẹ̀ Kaduna sọ wípé èròǹgbà ìpèsè ilé gbígbé láti ẹ̀ka ìjọba yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláìlágbára kí wọ́n lè ní àǹfààní sí ilé gbígbé. Ó ní èyí jẹ́ lára èròǹgbà ìgbé ayé ọ̀tun tí ìjọba Ààrẹ Bọ́lá Tinubu ń polongo. Ó fi kún un wípé àwọn ti kọ̀wé ránṣẹ́ sí àwọn ìjọba ìpínlẹ̀ láti pèsè ààyè ilẹ̀ tí ẹnìkankan kò ní kí wọ́n lè kọ́ ilé tí ó ṣeé gbé tí kò sì gara jù sórí rẹ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mamman tẹ̀síwájú wípé ìwádìí tí ń lọ lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹ̀ka àjọ elétò ìkànìyàn National Population Commission kí wọ́n lè sọ àsọdájú iye àwọn tí ó nílò ilé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà Doyedire ti ìpínlẹ̀ Bayelsa ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún bí ó ti mú ìlérí rẹ̀ ṣẹ wípé kò ní sí àbàwọ́n pẹ̀lú ìdìbò gómìnà ìpínlẹ̀ Bayelsa. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé Dírì ni ó gba ipò sáà ẹlẹ́ẹ̀kejì níbi ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ sí ọmọ ìpínlẹ̀ Bayelsa, láì fi ti ẹgbẹ́ òṣèlú tí wọ́n darapọ̀ mọ́ ṣe, sọ wípé òun dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún ètò ìdìbò tí kò ní kọ́nu-kọ́họ nínú. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú fún ìfẹ́ tí wọ́n fi dìbò yàn án lẹ́ẹ̀kan sí i. Ó ní àṣeyọrí ìbá má ti ṣeé ṣe bí kò bá ní ọwọ́ Ọlọ́run nínú àti àtìlẹ́yìn àwọn ará ìlú. Ó ní òun mọ̀ ọ́n lóore gidigidi láti ní àǹfààní sí ọdún 4 mìíràn.
gómìnà ṣe àpèjúwe oríire rẹ̀ gẹ́gẹ́ bí àgbájọwọ́ fún ìdàgbàsókè àti àṣeyọrí ọjọ́ ọ̀la. Ó tẹ̀síwájú wípé àwọn tí ó dìbò sí ibòmíràn náà kó ipa tiwọn nínú ìjọba tiwantiwa. Dírì wá fi dá ará ìpínlẹ̀ lójú wípé òun yóò tẹ̀síwájú láti máa jẹ́ gómìnà fún gbogbo ènìyàn ní ìpínlẹ̀ Bayelsa. Gómìnà gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò nígbà àtìlẹ́yìn ìdìbò fún bí wọ́n ṣe sa agbára láti pèsè ààbò. Bákan náà ni ó gbóríyìn fún àjọ elétò ìdìbò INEC fún iṣẹ́ takuntakun. Ó ní ó ṣe pàtàkì láti dúpẹ́ lọ́wọ́ adarí àná ààrẹ ìjẹta Goodluck Jonathan fún àtìlẹ́yìn rẹ̀, pẹ̀lú aṣíwájú rẹ̀ Sínátọ̀ Henry Dixon fún àtìlẹ́yìn rẹ̀. Láfikún, gómìnà fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí àwọn tí ó rí ìkọlù pẹ̀lú àwọn ẹbí tí ẹni wọn dolóògbé nínú ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìbílẹ̀ Saudi ti fagilé ìwé àṣẹ físà fún èrò ọkọ̀ 264 tí ọkọ̀ òfurufú Air Peace kó. Àwọn arìnrìn-àjò kò mọ nǹkan kan títí wọ́n fi dé Jeddah láti ìpínlẹ̀ Kano. Àwọn aláṣẹ yìí yarí wípé ọkọ̀ òfurufú yìí gbọ́dọ̀ kó wọn padà sí orílẹ̀-èdè Nàìjíríà. 87 passengers nínú àwọn 264 èrò ọkọ̀ òfurufú yìí nìkan ni wọ́n fún láàyè ní ẹnu ibodè lẹ́yìn tí aṣojú orílẹ̀-èdè Nàìjíríà dá sí i. Ọkọ̀ òfurufú yìí gbéra láti pápákọ̀ òfurufú Muritala Muhammed, ìpínlẹ̀ Èkó nípasẹ̀ pápákọ̀ òfurufú Aminu Kano, ìpínlẹ̀ Kano ní alẹ́ ọjọ́ Àìkú. Ó sì balẹ̀ sí Saudi Arabia ní ọjọ́ Ajé láìsí wàhálà. Ṣùgbọ́n ní gẹ́lẹ́ tí ó balẹ̀ ni àwọn aláṣẹ ilẹ̀ Saudi kéde wípé wọ́n ti fagilé gbogbo físà wọn. Ẹnìkan sọ wípé ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ fún àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú àti àwọn èrò ọkọ̀ nítorí gbogbo àyẹ̀wò fínífíní ni wọ́n ṣe tí àwọn aláṣẹ Saudi Arabia náà ṣàmójútó rẹ̀ kí wọ́n tó gbéra. Àwọn kan tiẹ̀ rò ó wípé bóyá wọn kò fẹ́ kí iléeṣẹ́ ọkọ̀ òfurufú yìí ṣiṣẹ́ mọ́ ni nítorí pé òun ni ó ń kó èrò jù lójú ìlà yìí. Wọ́n fi kún un wípé ọkọ̀ iléeṣẹ́ yìí kan náà ni ó yẹ kí ó tún kó èrò padà lọ́jọ́ Ìṣẹ́gun. Àwọn 177 èrò tí wọ́n dá padà ti wà lójúnà àti padà sórílẹ̀-èdè báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.